Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillahi wa ba'd. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run Ọba àlekè ọlá, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa sallallahu alayhi wa sallam. Ẹ̀yin olùtẹ́tí wa lápàlẹ́ lórí ètò wa Al-Istiqamah, a kí yín wípé assalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ẹ tún káàbọ̀ sórí ètò wa bákan náà. A máa bẹ̀ Ọlọ́run nínú àánú rẹ̀, èyí tí àwa àti yín tí a jọ dàpọ̀ yìí, owó tọ́lọ́ Ọlọ́run mọ́sálá ìṣe ní ta ṣe tá a fi yọ̀nù ẹ̀. Báwa ti ṣe ń sọ tẹ́yìn náà sì ń gbọ́ wa, Ọlọ́run dákun kó ṣe lókun foríire fáwa àtẹ̀yìn náà, ọlá àti tóbi Ọlọ́run. Eléyìí ni abala kejì wá sí wa, èyí tí a pe àkọlé rẹ̀ ní ìwà apanirun márùn tàbí àwọn àwà márùn tí máa panirun. Àwọn ń bá bọ̀ lákọ̀ọ́kọ́ ń bẹ̀. Ìwà àkọ́kọ́ yẹn òun là ń bá lọ lápá kìíní. Inshallah ibẹ̀ náà láti máa bá bọ̀. Ọlọ́run Ọba àlekè ọlá kó ṣe àfimànà fún ahọ́n wa, kó fa ahọ́n wa mànà sí ojú ọ̀nà òdodo. Ọlá tuntun bí Ọlọ́run. Ànábì sallallahu alayhi wa sallam ó bẹ̀rẹ̀ àwọn àwà yìí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tó sọ yìí pé sallallahu alayhi wa sallam lam tadhhar al-fahishatu fi qawmin qattun hatta yu'linu biha illa fasha fihim at-ta'un wal-awja'u alladhi lam takun fi aslafihim alladhina madaw sallallahu alayhi wa sallam. Òjíṣẹ́ Ọlọ́run bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí, ìwà apanirun márùn-ún àkọ́kọ́ rẹ̀ tí Ànábì sallam tó sọ, ó ní wípé ẹ gbọ́ ìwà àbàjẹ́ gẹ́gẹ́ bá a ṣe sọ lákọ̀ọ́kọ́ yẹn, òun náà ní zìnà. Adẹ̀sọ tọ́lọ̀ ọba adékè ọlábọ̀sẹ̀ kí wá ń lọ ká má jẹ ní bèbè rẹ̀, ká má ba àsórí ibùkún ọ̀nù ẹ̀. Torí pé n ti bẹ́ẹ̀ náà wá sìnà fáwùjọ kọ̀ọ̀kan kò sórí rẹ̀ ń bẹ̀. Àwùjọ tẹ́ bá ẹ̀rí pa bàbá wa lẹ̀ Yorùbá náà wọ́n máa ń sọ wọ́n lágbo létí bá ń tò ọmọ àlè ibẹ̀ ò tí ì dàgbà ni. Ajẹ́ yí pé gbogbo òlu wa bó ti ṣe rí yẹn, àwọn ọmọ àlè ibẹ̀ ti dàgbà. Ìran ọmọ àlè kan Allahu Akbar, Allahu Akbar, ó jẹ́ nàṣá kó tó di pé wọ́n ní èròǹgbà rẹ̀. Ó jìnà púpọ̀. Ó ní wípé Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa wípé lam tadhhar al-fahishatu fi qawmin qattun, ìwà yóò ní di tọ́wà láwùjọ kan hatta yu'linu biha, títí tí wọ́n fi wá ń ṣe àṣehàn rẹ̀. Kí ni ó wá jẹ́ ìjìyà rẹ̀? Ànábì sallallahu alaihi wasallam wá fẹ́ mọ̀ wá. Ànábì ní illa fasha fihim at-ta'un wal-awja'. Ẹ gbọ́, at-ta'un huwa al-maradu wal-waba'. Ààrẹ burúkú, àwọn àdánwò ńláńlá, oríṣiríṣi àdánwò, coronavirus, another virus tí ó ti jẹyọ. Tọ́mọ èèyàn bá fi ìwà búlẹ̀, ìwà míì tó ń bọ̀. Kọ́lọ̀ ọ̀dà kọ́ sànù wa, kọjá lè kó mi tí ọ̀dà, kọ́lọ̀ má sì dán wa wò mọ́, kọjá lè túbá. Al-marad, onírànà rẹ̀ tó jẹ́ yí pé bisababihi yamutul kathir, ọ̀gọ̀rọ̀ èèyàn ní ọba lọ tí wọ́n kú. Ẹ̀wọ̀n tánàbí sọ, ẹwà àti bàtánàbí ti sọ, ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ sí wa láwùjọ wa lónìí. Ẹ jẹ́ àrònú sí dáadáa, ẹ jẹ́ àrònú sọ́rọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Ànábì sallallahu alaihi wasallam ní wípé tó bá ti jẹ́ wípé wà ṣìnà nílẹ̀ àwọn àwùjọ kan ni wọ́n kọ́dọ̀ rẹ̀ hatta yu'linu biha, tí wọ́n sì ń ṣe àṣehàn rẹ̀. Ẹ jẹ́ àwọn kankan bẹ̀yẹn, a nídìí láti nọ́pọ̀ kan bẹ̀yẹn. Ó sì wà, ó ṣe pàtàkì púpọ̀. Ó ní bí Ànábì tó sọ sọ́nà tó sọ pé ó tún fi kún pé wọ́n tún ń ṣe àṣehàn àfihàn gan. A jẹ́ wípé tó bá jẹ́ wípé ẹ̀ṣẹ̀ dídá tó bá máa láàrin ẹrú àtọlọ́run, a jẹ́ wípé ẹ̀ṣẹ̀ yẹn ó lè má ti bí Ọlọ́ọ̀bà àlekè ọlá nú tó kéèyàn ṣàṣehàn rẹ̀. Gbogbo èèyàn lọ́lọ́ọ̀bà àlekè ọlá máa ń forí ẹ̀ṣẹ̀ yẹn tó bá ti lè túbá. Gbogbo èèyàn lọ́lọ́ọ̀bà àlekè ọlá forí jìn illa al-mujahirun, àyàfà àwọn tí wọ́n máa ń ṣàṣehàn Ọlọ́ọ̀bà àlekè ọlá ò ní forí jìn. Ẹ já wá àwùjọ wa, ó ń rí bí àbí orí bẹ́ẹ̀. tó bá yá wa máa pe ọlọ́run ètí bẹ láwùjọ wa kí làwa rí ṣe sí
kí làwa kọ́ mbẹ́ ọmọ yín tó lọ ilé ọkọ ẹni ò lè lọ ilé ọkọ kò tí ì kàwé tán kò tí ì kàwé tán ibi ìyá rẹ̀ ò tí ì dé níbi à ń ṣòwò ọpin ọmọ sì ti kọjá bẹ̀ kò tí ì kàwé tán kò tí ì kàwé tán èyí apin náà kò tí ì lọ sùkúl náà kò tí ì ṣiṣẹ́ òun náà sì mọ̀ pé ńgbà tá bá kújú ráyè dàdúró ẹjẹ́ á máa ṣe kàdùkù ṣàyè lọ àkáǹtì wọ́n ló ń bi àkáǹtì wọn á máa kọ́ síbẹ̀ àyàfi tó o bá sojúṣe rẹ pé lọ́sẹ̀kù a sì ń bẹ̀ lónìí àpilẹ̀ tìrìtì ti ń jẹ́ ìwà sìnà àtàbùrú tí máa ń fàfà wùjọ inshallah rahman á padà síbẹ̀ ní ọba ya ṣùgbọ́n tá à ń sọ lónìí ó ní kọ́ wà nínú wà márùn-ún tó lè kó parun báyà ó lè kórí ibú báyàn láyé èyí ó tún sórí ibú tó bá dẹ̀hùn tí ọ̀bẹ ojú bá Ànábì sallallahu alaihi wasallam ó ní wà yóò ní wà láwùjọ kan tí wọ́n ń ṣe àṣehàn rẹ̀ àyàfi kó jẹ́ yí pé ẹ̀gbọ́ oníranran àárẹ̀ ìgbónára àwọn àdánwò epidemic pandemic oníranran tí ó kọrò tí jáde tẹ́ ẹ̀ bá ti jáwọ́ kúrò nípa àwa ṣẹlọ́n ó tún padà bọ̀ àfi kí gbogbo wọn lọ lè jáwọ́ olórí rẹ láyé yìí nínú ẹni tí ń ṣẹlọ́n jù nínú ẹlẹ́ṣẹ̀ òun lẹ́ni tí túbá ẹjẹ́ àjọ túbá ni ọ̀ṣẹ́ tó máa ṣùgbọ́n ẹrú nídìí kó máa chẹ́kì ara ẹ̀ ìwà tí ò dá tó túbá ń bẹ̀ lè tọ́ lọ fúráì kó má padà bẹ̀ máa lo lórí rẹ bẹ̀ àwa aṣọ náà ọba ní kí ọlá di nídìí bẹ́ẹ̀ tá a bá dé báàbù tauba a tún máa yanjú yàn ìkọ̀ọ̀kan pẹ̀lú agbárin rẹ̀ ni inshallah rahman nígbà bá tún dé bẹ́ẹ̀ a tún yanjú ọ̀rọ̀ ti tauba ìtúbà lọ sọ́dọ̀ lọ́wọ́ eléyìí ni wà kọ́kọ́ Ànábì sallallahu alaihi wasallam ojú oyè àpẹ tí wàá sìnà bá ti lè pọ̀ láwùjọ kan àrùn ọ̀pọ̀ àárẹ̀ ọ̀pọ̀ ẹ̀dá kò sórí bí àbí òrí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àpẹ sallallahu alaihi wasallam mi gbọ́ gbọ́ ìwé lẹ́ẹ̀kejì Ànábì sallallahu alaihi wasallam ó ní wípé lam yanqusu al-mikyal wal-mizan lam yanqusu al-mikyal wal-mizan illa ukhidhu bis-sinin Allahu akbar Allahu akbar Allahu akbar kabira òjíṣẹ́ Ọlọ́run ní ìwà kejì tí mo bẹ lọ́n kọ́ lọ́n mẹ́ ṣàdánwò fún gbogbo ẹ̀yin sàábẹ̀ mi ẹ̀yin muhajirun tèmi náà ń bẹ lọ́n Ọlọ́run má fi ṣàdánwò fẹ́mi tí mò ń sọ àti gbogbo ẹ̀yin olùtẹ́tí sí mi náà Ànábì ní lam yanqusul mikyala wal mizana àwọn ọjọ́ kan àgbáyé kan odidi ìlú kan wọn ò ní máa ṣòwò kí wọ́n wá máa dín òṣùwọ̀n wíwọ̀n àtòṣùwọ̀n scale òṣùwọ̀n kóńgò àtòṣùwọ̀n oníwíwọ̀n kí wọ́n máa dínkù. ibẹ̀ yẹn ọ̀rọ̀ wa kọ́ ń bẹ́ tá a sọ ń bẹ̀. ẹ jẹ́ àwọ̀ àwùjọ wa lónìí gbogbo àwọn ìyá ọlọ́jà ìjọba wa ẹni di kẹ́ ẹ lọ chẹ́kì ibẹ̀ yẹn wò dáadáa aburú yẹn ń wá lọ́tọ̀dọ̀ tiwọn gbogbo wa la sì tó ń ṣe àyà rẹ̀ torí pé Ọlọ́run ti wọ́n náà wáyé pé ittaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa Ọlọ́run ní ẹ bẹ̀rù fìtínà ẹ bẹ̀rù àjálù ẹ bẹ̀rù wàhálà ẹ bẹ̀rù dààmú tó jẹ́ ipò tó bá ṣẹlẹ̀ kìí sáwọn tí wọ́n ṣàfọ́fà rẹ̀ nìkan ní òfòrí gbé tó wá rí bẹ́ẹ̀ a jẹ́ ìgbé ẹ̀yìn ìjọba wa a fi àsìkò yìí ẹni àpọ́nlé nìyẹn a fi rọ̀ yẹn ẹ bá ní wòye sí ètò kátàkárà wa bí ṣe ń lọ bóòlù Ọlọ́run ò ṣe ní bínú sí ẹni bẹ́ẹ̀ ẹni ẹlẹ́ni ò lówó kankan lọ́wọ́ ìwọ̀nba tó tún ní lọ́wọ́ fẹ́ lọ lè ra gàrí abọ́ kan ọkọ ìyàwó ẹ̀ òun pẹ̀lú ọmọ mẹ́rin gbogbo wọn jẹ́ mẹ́fà wọ́n fẹ́ jẹ gàrí abọ́ kan agolo mẹ́wàá ìwọ ọ̀yá ọlọ́jà lẹ́yìn tó ti gbowó rẹ tó tún gbèlé ẹ̀ tó tún yọ ọjà wọn lẹ̀ ó sì lọ́lọ́run ní bínú sí ọ. Allahu akbar ẹ máa gbọ́ tánàbí sọ Ọlọ́run ní bínú sí ọ ó ti tọrọ bínú Ọlọ́run tí wọ́n ti fún ẹlẹ́pẹ́ Ọlọ́run bá lékè ọlọ́gbẹ̀sán rẹ̀ lára wọn eléyìí náà sì tún jẹ́ pé ká pèrè wá sákèsí ẹ̀yin olùtẹ́tí sí mi alápàlẹ́
àwọn tí ń tajà lọ́jà yìí ìyá ẹnìkan náà wà ní wọn o, ẹ̀gbọ́n ẹnìkan náà wà ní wọn o, àbúrò ẹnìkan náà wà ní wọn o, fámílì ẹnìkan náà wà ní wọn. ẹ jẹ́ wa náà pín sákèsí mo ìsáǹjà náà wọn ọ̀dà wa láti bí kan ẹ jẹ́ pín sákèsí. ìyá rẹ̀ ń tajà láti kọ́ ẹ lọ́jà, gbogbo ọ̀rọ̀ yín sì ń dàrú tọmọtọmọ, ẹ̀yin ọmọ rẹ̀ ẹ̀dà pín sákèsí pé mẹ́mí sí èsè yí pé kóńgò gàárì yín ẹ ti ẹ̀yin náà ti dọ́gbọ́n sí, sí èsè pé ẹ dọ́gbọ́n sí. ọlọ́run ọba àlekè ọlá ń sọ fún anúnà Al-Qur'anul Karim wípé wailul lil mutaffifin a'udhu billahi minash shaitani rajim wailul lil mutaffifin alladhina idha iktalu 'ala an-nasi yastawfun wa idha kaluhum aw wazanuhum yukhsirun ala yadhunnu ulaika annahum mab'uthun liyawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. Allahu akbar, Allahu akbar. Ayai tàbí súra yìí wọ́n lọ sọ̀kalẹ̀ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n dé Madina. wọ́n nígbà tí wọ́n dé bẹ́ẹ̀ arákùnrin kan bẹ́ wọ́n ní wọ́n ń pè ní Abu Juhayna. ó ní nǹkan wọn jà méjì lónìí. ẹ máa lò kan tó bá fẹ́ lọ kó ọjà, ìwà máa lò kan tó bá fẹ́ fi tajà. Àyà ìwà sọ̀kalẹ̀, Ànábì ṣe wáàsí fún ó sì fi ilẹ̀, kò ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ wá wọ́n jẹ́ tí wọ́n ti ń ṣe wáàsí fáwọn ọlọ́jà àti wa, gbogbo wáàsí wọn tí ń ṣe fún wọn torí ẹ̀ filẹ̀. àwọn náà dẹ̀ kúrò lọ́jà, ó nìyẹn wọn lè kúrò ń bẹ́ẹ̀. ọlọ́run ọba huwa nasiru al-mazlum, òun lọ́ba tí ó ràn gbogbo ẹni tí ẹ bá ṣàbòsí rẹ̀ sí, ọlọ́run ni ó ràn lọ́wọ́. ẹ̀ ń ṣàbòsí ẹ̀yìn ẹ̀yìn ọlọ́jà, bá a lọ ra aṣọ kò ní pé yọ ọ̀pá, bá a lọ ra nǹkan wíwọ̀n kò ní kún. ọlọ́run waylun lil mutaffifin, kalimatu wayl asluha min al-'adhab wal-halak. tí wọ́n bá ní wayl ìpìlẹ̀ rẹ̀ gángan òun ní ìyà àti parun. a jẹ́ pé waylun lil mutaffifin, ègbé ìparun òfò kó máa bá gbogbo ẹ̀yin adín òsùn ọjà kù. ọlọ́run bá dékẹ́ lásán sọ kìí sí mi, ọlọ́run ló sọ bẹ́ẹ̀. ọlọ́run á fẹ́ máa sọ̀rọ̀ wọn. wọ́n ní wayl yẹn nínú hadithi Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu. ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ yìí pé waylun wádìn fi jahannam, ipe ààyè kan ní jẹ́ bẹ́ẹ̀ nínú náà jahannam, ààyè kan ní jẹ́ wayl nínú náà jahannam. yahwil káfíru fihi 40 kharifan qabla an yablugha qa'ra. tí a bá ju kèfèrí, tí a bá jù látòkè báyìí, tí a jù náà náà yẹn kó tó di wípé kó tó dé ọ̀fun náà ààyè yẹn, kó tó dé bẹ́ẹ̀ yóò lo odidi 40 ọdún 40 years. Allahu akbar. ìtí olóònù ṣáájú kó tó dé ọ̀hún. ọlọ́wọ́ bá lè kí ọláwá ní waylun, ààyè tá a sọ̀rọ̀ báyìí lil mutaffifin yóò máa jẹ́ ti gbogbo owó tó ń dín òǹsùn kù, yálà òǹsùn kóńgò ni àbóṣùn scale. ọlọ́wọ́ bá ní kí ọlá wọ́n bá wa sọ̀rọ̀ pẹ̀lú yín, ẹ̀yin ìyá ọlọ́jà, ẹ̀yin bàbá ọlọ́jà, ẹ̀ ṣe finú tán náà. ẹ̀yin náà inú ẹ̀ tí ń bá àwùjọ wa jẹ́lẹ̀ wà, ẹ̀gbọ́n tánà bí sọ̀rọ̀ sọ ẹ̀jẹ̀ àtúntì ọ̀rọ̀ lọ́nkọ́ náà. ọlọ́run ní waylun lil mutaffifin, ègbé ìparun, ààyè tí wọ́n dùn yìí sínú ọ̀nà tẹ́ẹ̀nì tí ìkànnì rẹ̀ fún dídí 40 years ó ti wà nílẹ̀ fún wọn. kọ́ máa jẹ́ títa ní al-mutaffifun, àwọn tí wọ́n máa gbọ́n ọjà àwọn èèyàn lọ létí ọ̀nà kan náà, àwọn tí wọ́n máa dín òǹsùn ọjà àwọn èèyàn kù. ọlọ́run ti ẹ̀wà fẹ́ẹ̀ kan sọ wọ́n, ọláwọn rèé o, alladhina idha iktalu 'ala an-nasi yastawfun. àwọn tó bá jẹ́ pé idha iktalu 'ala an-nasi ay min an-nas, tí àwọn bá lọ rajà lọ́dọ̀ àwọn tí wọ́n ti ń ra yastawfun, wọ́n kò tí ó pè bí wọ́n yàn àwọn ìyá wa lóko, wọ́n yàn wọ́n jẹ, wọ́n tó ń yan àwọn ọmọ wọn, àwọn ọmọ wọn nílé, wọ́n tó ń rẹ̀ wá tà. ẹ̀yin náà wá ń sọ yí pé ẹ ṣòwò ẹ sì dèrè.
wa ma rabbuka bidhallamin lil abid. Ọlọ́run èso ọba alábòsí rárá ní tó ń kálukú wa bá ṣe ní ọgbà. Ẹ̀yin ìyá lọ́jà ní tẹ́ ń ṣe lẹ́yìn náà ń gbà yẹn ẹ̀ ń gbà lórí ọmọ ẹ̀ ń gbà lórí ara yín gbogbo ẹ̀ náà láti jọ tẹ́ ẹ ti ń tà náà ẹ̀ kó lọ́jà ẹ̀ kó mi ojú tì yẹn aṣọ òpin gbogbo tí wọ́n rí pátá wọn fi ń raṣọ bí ẹ bá tó rà tó pọ̀ títí olè ó tún gbé. Allahu akbar. Inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim. Ọlọ́run ní yí ṣe sí dáadáa padà àfi tẹ́ ẹ bá ṣe dáadáa mọ́ ìwà ẹ̀ṣẹ̀ yẹn tẹ́yìn náà bá filẹ̀ àdánwò tó tún jùyàn lọ ọ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tí ń gbé bọ̀ níjọ́ ẹ ti ń rówó ọmọ wọn ya mú gbó ọya tọ́ọ̀gì ọya yàkuyà ìwà àwọn òǹbí náà ń sọ ọmọ dìdìkudì ìwà ẹ̀yìn òǹbí ó ti sọ ọmọ dàdàkúdà kalẹ̀ ẹ ti bá yé jẹ́ ẹ̀yin ọlọ́jà ẹ ti bá yé jẹ́ ẹ lọ túbá ẹ ti bá yé jẹ́ àfi kíjọba bá mú ọwọ́ yín kúrò ń bẹ̀ àbòsí yóò ti pọ̀ jù ẹnìkan wá ara gàrí gbogbo wá sí yọjú wo ìyá isi ó sì nìkan bó ń fa agolo wọn ó sì wọ̀n di agolo mẹ́ta fẹ́ni ẹlẹ́ni náà wá gbọ́ ìyá ọlọ́jà ẹ bá ní pé ẹ̀fọn lóje níbikíbi ẹjẹ́ wọn ó máa wailun lil mutaffifin Ọlọ́run ní ègbé ìyà àlàkà ìparun kọ́ máa bá gbogbo olùmọ̀ ṣàbùṣe àwọn èèyàn olùmọ̀ dé òsùn àwọn èèyàn kù àwọn tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ lọ rajà níbi àti máa ń rà yẹ̀sítọ̀ òfúù wọ́n gbọ́ ojú owó wọn tó gbélé rẹ̀ wọ́n gbélé rẹ̀ ṣùgbọ́n wa idha kaluhum aw wazanuhum yukhsirun báwọn èèyàn bá wá lọ rajà lọ́dọ̀ wọn pẹ̀lú kílò tí wọ́n lọ rajà lọ́dọ̀ wọn pẹ̀lú scale wọ́n lọ rajà lọ́dọ̀ wọn pẹ̀lú kóńgò yukhsirun wọ́n sì dẹ̀kù ẹ̀gbọ́ Allahu akbar wọ́n dẹ̀kù Ọlọ́run ni wọ́n dẹ̀kù kẹ́límẹ̀tọ́ Ọlọ́run láfùsùn Ọlọ́run àdékẹ́ ọládùn bíbá yìí ó yẹ kájọ ronú sí ẹ̀yìn ọlọ́jà wa ó yẹ àjọ ronú sí Ọlọ́run ọba àdékẹ́ ọlá ọba tó mọ gbogbo nǹkan ni ó lè lo yunkisun níbẹ̀ yẹn wípé wọ́n ó dẹ̀kù tààsì lè gbọ́ wípé wọ́n ó dẹ̀kù ọwọ́ ni yukhsirun Ọlọ́run wá láti bí àsára níbi khasara òfò ajẹ́ pé bí a bá wọn jà fẹ́yàn yukhsirun wọ́n ṣòfò látara rẹ̀ torí wọ́n dín nǹkan àwọn èèyàn kù wọ́n jẹ ògùn olóògùn wọ́n tún fẹ́ jẹ mọ́ tí wọn kí ló dé Ọlọ́run bá lékè ọlá ní ala yazunnu ulaika annahum mab'uthun sí àwọn ọlọ́jà wọ̀nyí gbogbo yín ilẹ̀ yín yaba bàbá mọ́sálásí ẹ̀yin bàbá ìmáàmù bàbá kìíní ẹ̀ bá oṣù tọrọ mọ́ máa ti mọ́ wá ní ẹ̀sìn ìyá dì nínú bàbá dì nínú bàbá dì ní Allahu akbar kì máa yí ṣeré ọ̀rọ̀ kì yá mẹ́ kì ṣeré ọ̀rọ̀ Olúwa mi kì máa yí ṣeré ọ̀rọ̀ àkìyá mẹ́ kì ṣeré kò máa yí ṣeré òun ọba ṣe lọ́gbà kì í ṣeré àlóhun ọba ṣe lọ́gbà kì í ṣeré ọ̀rọ̀ alùkìyàmà kì í ṣeré ọ̀rọ̀ alùkìyàmà kì í ṣeré ala yazunnu ulaika annahum mab'uthun Ọlọ́ni gbogbo ẹ̀yin ọlọ́jà látòkè délẹ̀ ala yazunnu ulaika ṣé gbogbo wọn ọgbàdékùnrin àbí wọ́n ń ṣe iyèméjì ni pé annahum mab'uthun wípé wọ́n gbé wọn dìde ni wọ́n wá wájú Ọlọ́run wọ́n wá jẹ́rò rẹ̀ gbogbo bí gàárì zédù ṣe dàpọ̀ máa múrù gbogbo nǹkan ní nǹkan tó kọjọ ala yazunnu ulaika annahum mab'uthun sí gbogbo wọn ọmọ gbogbo àwọn ìyá lọ́jà yìí wọn ọmọ páwọn ọlọ́fẹ́ wọ́n fàbọ̀ fọ́lọ́ wọ́n bí ọ́nẹ́rẹ̀ ẹ̀gbọ́ inshallah rahman a máa bàbọ̀ ní abala kìíní a máa bọ́rọ̀ wa ibọ̀ kọ́lọ́wọ́n bá lékè ọlá kó gbà wá láàyè
jù báyìí lọ kọ́fẹ̀mí àwa ti yín lẹ̀ abẹ́lọ́run nínú àánú rẹ̀ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ wa àtàwa tá à ń sọ ọlọ́mọdé ọjẹ́ ìbàdẹ́jọ́ òkú fún wa ẹjọ́ wa náà máa sọ fún gbogbo àwọn ọlọ́jà wa bàbá wa ni wá ìyá wa ni wọ́n wípé kì í ṣeré kì í máa ṣeré o ọ̀rọ̀ Ọlọ́run mi kì í ṣeré.